àṣírí ti tú. Ìjọba ìṣẹ̀lẹ̀ nísìnyí pé Riyadh ní Saudi tí ìránù bọ́ọ̀bù ìránù kọ́ bọ́ọ̀bù ẹ̀ Israẹli náà lọ bọ́ọ̀bù ẹ̀. Tó bá ru ọ̀rọ̀ Nàìjíríà jọ míì tó bá mọdé lọ láyé ó kú àwọn ọmọdé ó kàn jí ọtí síláàrí ni. Kí ló dé tí Amẹ́ríkà kọ́kọ́ lọ kọlu Iran tí wọ́n ti kéde báwọn jagun ọ̀rọ̀ ìránù Iraki kì í ṣe kí ni kì í ṣe ọ̀rọ̀ mùsùlùmí pẹ̀lú kírísítẹ́nì ọ̀rọ̀ Júù pẹ̀lú mùsùlùmí ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà kò yé kírísítẹ́nì Nàìjíríà tí ó bá kún yẹn Iran lọ gbọdọ̀ kún ìbáwọn ọlọ́pàá náà ni wọ́n lè kú mọ̀ fáwọn àwọn kidnapper ìbáwọn olóṣèlú wa tọrọ ajé wa bẹ lọ́wọ́ wọn náà ni wọ́n sponsor àwọn kidnapper wọ́n kú ọrọ̀ ajé wa èyí wọ́n tẹ́ wọn lọ́rùn wọ́n ti wá ṣe kí ni ọrọ̀ ajé wa náà ni wọ́n ti wá lò fáwọn ẹgbẹ́ wọn ká tó máa fún wọn. Ogun àgbáyé ẹlẹ́kẹrin àbí ẹlẹ́kẹta alágbélé ẹlẹ́kẹta àsáàdìsà bayna Israel wal Amẹ́ríkì wa Iran kálukú anáà gbé torí ẹ̀rọ bí ò ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ṣé ikú ni wọ́n wá ń jà sí ni. Kí ló dé tí Amẹ́ríkà kọ́kọ́ lọ kọlu Iran tí wọ́n ti kéde báwọn jagun àbí ẹ̀ẹ́dẹ̀dẹ̀ afẹ́ jagun ìjọba ìlà bẹ̀rẹ̀ kálukú jìra kèsè kó lè jálù yẹn lógìgì ògùnkọ́ yẹn. Èmi ti pẹ̀lú Amẹ́ríkà ó ti padà rí challenge ti ṣe yìí torí pọ́wọ́ du Israeli jọ sí pẹ̀lú Iran ibùgbé anáà lámà yọ gbẹ̀san. Ìjọba ìṣẹ̀lẹ̀ nísìnyí pé Riyadh ní Saudi tí ìránù bọ́ọ̀bù ìránù kọ́ bọ́ọ̀bù ẹ̀ Israẹli náà lọ bọ́ọ̀bù ẹ̀. Àṣírí ti tú. Saudi mùsùlùmí ni talọ́yẹ kó kú ibi mùsùlùmí ẹgbẹ́ rẹ ni àmọ́ gbogbo ẹ̀gbọ́n ara rẹ̀ ọwọ́ Amẹ́ríkà ló kó o sí. Gbogbo yìí ń ṣe súnà yìí ń ṣẹ̀sìn ọwọ́ Júù ló kó o sí ọwọ́ Yẹ̀wúdí ni. Tẹ́lẹ̀ mi ìbádé tó bá múra gbé láti Saudi mo ní ẹ̀yìn lẹ́sìn ẹ̀yìn ojú wa tó lé ó tó ta lẹ́yìn Káábà tí ń bẹ lọ́dọ̀ yìí àti sàrẹ́ àdẹ́bí ọ̀tán ẹ̀yìn ẹ̀mọ iye ọmọ Amẹ́ríkà tí ń bẹ lù yín ẹ̀mọ iye tí wọ́n ń gbà ní everyday ni ẹ̀wọ̀n àmọ́ iye mùsùlùmí tí wọ́n ń pa tẹ́ẹ̀lì dá sí ẹ̀mọ iye ọmọ Falasítìn tí wọ́n pa ni. Kì í tún wá ṣèjẹ̀ ẹ̀sìn láàrin kírísítẹ́nì àti mùsùlùmí òyì ẹ̀lò ní àríjù àwọn Yẹ̀wúdí àwọn èèyàn ṣe kírísítẹ́nì àwọn yóò tó wọ́n èjì kírísítẹ́nì ju tí mùsùlùmí olówó èjì kírísítẹ́nì lọ. Àwọn yóò máa pa kírísítẹ́nì tí mùsùlùmí ò pa kírísítẹ́nì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn jù wọ́n la ilaha illallah wọ́n lára ṣe kírísítẹ́nì débi pé kírísítẹ́nì wọ́n mọ̀ sí bí ẹranko ni wọ́n bọ́ ràkúnmí báyìí wọ́n bọ́ awọ rẹ̀ wọ́n wà á wọ àwọn náà máa ṣe bí ràkúnmí ibi tí wọ́n lára ṣe kírísítẹ́nì ní Palestine hardun muhtala wọ́n máa gba ìlú ni wọ́n lè wọ́n òkè andy for example wọ́n máa wọlé bẹ́ẹ̀ ni wọ́n bọ́ ọnu lé o wọ́n bọ́ ọnu lé o wọ́n wú ọmọ nu lé o wọ́n wú ọmọ nu lé o wọ́n láwọn ti gba gbogbo olú yìí ètò wọn sì náà fi gba Kúdùsù ní 75 hardun muhtala ni mọ̀tòtẹ́fẹ́ àjọ̀lá lọ́wọ́ Syria ètò wọn fi gbà nù shimali Lubnan lọ́wọ́ Lebanon ètò wọn fi gbà nù ọ̀rọ̀ Iran Iraki kìí ṣe kí ni kìí ṣe ọ̀rọ̀ mùsùlùmí pẹ̀lú kírísítẹ́nì ọ̀rọ̀ Júù pẹ̀lú mùsùlùmí ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà kò yé kírísítẹ́nì Nàìjíríà tí wọ́n bá kún yẹn Iran ló gbọdọ̀ kún kírísítẹ́nì Nàìjíríà mùsùlùmí Nàìjíríà tí wọ́n bá kún yẹn Iran ló gbọdọ̀ kún àmọ́ àlè kún wọn jù yí tá à ń ṣe kí ni ń ṣẹlẹ̀ kẹ́ lè gbó sí bóòlù ọ̀rọ̀ ti rí àtàdúrà kí lèmi pẹ̀lú rẹ ní ọ̀sán ọ̀dìbà àwọn ọlọ́dẹ ọmọ yẹ sọ̀rúùfù tí wọ́n yìn ní bọ́ọ̀bù tọ́kà bá balẹ̀ ládùúgbò yìí kádùúgbò yìí tó bálásì yóò lè lọ́gọ́rùn ọdún ẹ̀ẹ̀mọ ilé gíga gíga àwò sífìlà tí wọ́n ti bàjẹ́ lùjẹ ìránì ni ẹ̀ẹ̀mọ ilé epo ẹ̀ẹ̀mọ airport tó dájú ní Dubai òun lọ dájú gbogbo ayé wọ́n ti bàjẹ́ wọ́n ti mọ̀ pé mùsùlùmí náà bàrà sí kíni torí pé gbogbo sọ̀ráǹdì Israẹli mùsùlùmí ni sọ̀ráǹdì Ìránù mùsùlùmí ni bí Ìránù wọn bá gbẹ̀san rọ́bẹ̀tì rí ò lè dá Amẹ́ríkà èyí gbẹ́kẹ́ nìkan kúrò Amẹ́ríkà àwọn mùsùlùmí tó wà lára dì náà torí ibẹ̀ náà ní Amẹ́ríkà ní ọmọ ogun sí tóun gbowó gbogbo tí wọ́n lò yí Amẹ́ríkà ní ń ṣe wọn ò fẹ́ kẹ́lò mi ò ṣe ìtìbẹ̀lá bẹ̀rẹ̀ mu wọ́n fẹ́ jọ̀gá yẹ́yẹ́ ìbádàlà ẹ̀rù sí ọ̀rọ̀ ẹni máa ti ṣẹlẹ̀ ní ayé o torí táwọn ní sí kọ́nà ẹ̀wọ̀rọ̀ banditi ẹ̀wọ̀rọ̀ banditi ẹ̀wọ̀rọ̀ kidnapper ẹ̀wọ̀rọ̀ Boko Haram ìtí wọ́n gbé lẹ́lẹ́ ní Nàìjíríà ni mùsùlùmí ń pa kírísítẹ́nì àbí ṣé mùsùlùmí ń pa kírísítẹ́nì ni
mọye mùsùlùmí tó ti lọ ní Bọ̀rọ̀dún ni ní Màdúgùrí mọye rẹ̀ àmọ́gbà tí wọ́n sọ rẹ̀ f'Amẹ́ríkà torí bá Amẹ́ríkà fi ìpòlú bèyí maradun fàzádà umùlọ́hùn maradun ààrẹ ń bẹ lọ́kàn rẹ̀ kò fẹ́ kí mùsùlùmí ó dún ní gbogbo àgbáyé yòrí ìlú ayé tó fi wúnú rà láàbí àfọwá yìí ẹnu wọn ni wọ́n fẹ́ fi pa ìmọ́lẹ̀ mùsùlùmí nu wallahu mutimmu nurihi fúnra Ọlọ́run ló gbé ìmọ́lẹ̀ Islam the way tí Islam fi ń dàgbàsókè ní Amẹ́ríkà ẹ̀rù ń bà wọ́n nísìn wọ́n gbé ọkùnrin kan ní Graceman ọmọ Pakistan ní ọmọ Turkey ni bọ̀tí Amẹ́ríkà ló fi ṣe bẹ́ẹ̀sì ó ní èrè gbòòrò ó lè ra gbogbo àdúgbò yìí yóò wá fi ṣe mọ́sálásí yóò wá sọ fún yín pé sẹ́yìn ọ̀tá lé yìí ni tẹ́bádà ó kí á dé ìbínú ara lé lónìí ká dé lọ́dà òun ra ní ìrẹ̀ yàrá mẹ́rin òun ra lọ 100 million sọ pé ẹsẹ̀ kẹ́nà ló gbòòrò rẹ̀ lọ́ba kọ́ lọ́dún kólú lọ́ba pẹ̀lú sáyé lóòdò lówó lọ́dọ̀ lọ́la yóò ti wá ra ní káàkiri ní àfi ṣe mọ́sálásí the number of people population mùsùlùmí wá pọ̀ sí wọ́n á pè ní Graceman àlọ́ ra ilé in tó fi ṣe àyè parking place 500 vehicle lórí ìbọ̀ rẹ̀ ibi táyọ̀ ń fẹ̀ ní oní tó wà fowó ṣe wọn ò sì lè mú businessman tó lówó wọ́n sì lè kó lówó rẹ̀ kò tó dàbí tiwa lẹ́yìn àwọn náà ni wọ́n fi security tó láwọn olówó gbà lọ́wọ́ rẹ̀ ìbádọ́lá ìtì ṣẹlẹ̀ láyé nu ẹwọ iye mùsùlùmí tó ti lọ ó lè pa ọpa president Iran àbí prime minister Iran Ayatollah Khomeini àwọn àkàtọ́ ní kò kú mo ní kílípù kan tó ní kò kú àwọn àkàtọ́ ní Netanyahu bó ní àmì Netanyahu ti kú àwọn àkàtọ́ ní òkú but wọ́n níyàwó rẹ̀ òsínbà ìsọ́ọ̀bà ohun dìgan ní àwọn òròyìn tí a rí gbọ́ pírẹsidẹ́ǹtì sẹ́gbẹ́ Netanyahu prime minister ni àwọn náà ní pírẹsidẹ́ǹtì but prime minister ni máa ń rú lùlú pírẹsidẹ́ǹtì wọn ti gbé lọ kóòtù tí ń jẹ́jọ́ ikú sowó ìlú bákúbákú Trump pírẹsidẹ́ǹtì Amẹ́ríkà ó sì lè bá pírẹsidẹ́ǹtì Israeli ó tún lọ fúnra ẹ̀ Amẹ́ríkà pírẹsidẹ́ǹtì ẹ̀ dé Israeli kò débẹ̀ Trump nìkan lọ ó sì lọ bẹ́ẹ̀ má gbé lọ torí pé pírẹsidẹ́ǹtì lágbára ju prime minister lọ má gbé ó sì gbé Netanyahu ó sì gbé lọ kóòtù ó ní bò ló ti sowó àwọn ìbádọ́là ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ìtì ṣẹlẹ̀ láyé nù ìtọ́lọ̀ sì ti ní yọ́ máa ṣẹlẹ̀ nù tiwa ti ń ṣẹlẹ̀ ogun ńláńlá ni sẹ̀gbé harbu dàkìlíyà ni ogun abẹ́lé wọ́n tún jíyàn méjì síjò ní èèyàn 6 lọ́yọ̀ state wọ́n sì bá ara sọ́ọ̀mù lọ́wọ́ wọn àtọ̀kadà àtọ́jẹ ṣé a ní sọ́jà rárá tó lè káàmọ̀ sí kidnapper àlọ́lọ́pàá a ní ìwọ́n sẹ́nu rẹ̀ bí ọmọ yahoo nísì wọ́n dọ̀dún mẹ́wọ̀n níjọ lọ ó lè mọ́ fi máa halẹ̀ kọ́lá bọ̀ bá rọra ó lè pọ́ ìtọ́lọ́pàá tí wàá mọ̀ sí Nàìjíríà nù bàbá tó jókòó yìí èrò láti jẹ náà ọ̀pọ̀ ọmọ rẹ̀ kájọ ní àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ọlọ́pàá lọ́mọ tó ti jáde polytechnic lẹ́ni pé dúó wọ́n fẹ́ gbẹ̀gùn jẹ lọ́wọ́ rẹ̀ ní ìdúó wọ́n sì gùn ṣé bẹ́ẹ̀ bá pa àwọn ọlọ́pàá wọn tí wọ́n rí wọn mú tọ́pa so ọmọ yẹn jí ọlọ́pàá Nàìjíríà fún sí security wọ́n tún pa wá ní 70% tí crime tí wà Nàìjíríà ọlọ́pàá Nàìjíríà tẹ bá rí ìwọ̀ ọ̀daràn tẹ bá wádìí rẹ̀ lọ títí ẹ̀pọ̀ ọlọ́pàá lẹ́yìn rẹ̀ ló fi rí ṣe ìbáwọn ọlọ́pàá náà ni wọ́n lè kó mọ̀ fáwọn àwọn kidnapper ìbáwọn olóṣèlú wa tọrọ ajé wa bẹ lọ́wọ́ wọn náà ni wọ́n sponsor àwọn kidnapper wọ́n kó ọrọ̀ ajé wa èyí wọ́n tẹ́ wọn lọ́rùn wọ́n ti wá ṣe kí ni ọrọ̀ ajé wa náà ni wọ́n ti wá lò fáwọn ẹgbẹ́ ẹgbẹ́ wọn ká tó máa fún wọn olówó àwọn adùnníbára ìgbésẹ̀ yẹn ti lè lówó tó tí wọ́n lówó 100 million wá fẹ́ nìkan tó ní dòlù sí àfi tí wọ́n náà bá wà lára ìjọba kí ló dé táwọn kidnapper wò láwọn tó ń ṣèjọba tí wọ́n lówó lọ́wọ́ kí ló dé tí wọ́n ti wọ́n gbé àwọn ara wọn náà ni wọ́n jọ ṣiṣẹ́ ni ní fi sọ fún ọ pé múra sẹ́sìn ni o síwọ́n náà ni kò ti dàrú ẹ̀mọ iye èjì tẹ́lómi fi gún ọ̀kadà ẹ̀mọ iye ojú eré rẹ̀ tí ọba sì gbúgbọ̀ jẹun ẹ̀mọ iye èjì tẹ́lómi fi ṣe bíríkìlà ẹ̀mọ iye èjì tẹ́lómi fi ṣe tí wọ́n amátò tí wọ́n sọ pé wọ́n náà rí pé bàbá yìí ti dàgbà ọmọ 70 years ìjọba ọgbọ́dọ̀ gbà á ti sẹ́mọ́ yóò lò tó wọn ò nídìí làákàyè rẹ̀ mọ́ àbí yóò lò ti lò làákàyè rẹ̀ tán ọmọ 70 years ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ bó ló ti jẹun wọ́n ti wá jí ẹgbẹ́ eléyìí ń gbé ibi tí Nàìjíríà dé ta lọ́rọ̀ ajé dé ọmọ 70 years ní Nàìjíríà ó ti gbọ́dọ̀ jòkó mọ́kà máa gbowó tí ọmọ fi jẹun ni ó gbọ́dọ̀ sanwó lé ó ti gbọ́dọ̀ rí lé kọ́ ó gbọ́dọ̀ sanwó jẹ ó ti gbọ́dọ̀ máa rí tí ọmọ rà tí ọmọ fi jẹun lọ́fẹ̀ẹ́ ẹ sọ wàhálà tí egun 70 years lè ṣe mọ́
àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọ 70 years ṣe lébìrà sọ ọgbádùn ayé nù sẹ́yìn náà rí pé ọgbádùn ayé ni wọ́n fi sọ fún wa pé ẹja du àdìgẹ́ àmọ́ kalẹ̀ kódà kọ́ ọmọ gbádùn ayé kò tún gbádùn àdìgẹ́ àmọ́ ọ̀sọ́ọ̀tì ọ̀nà méjì nù èmi sọ fún ọ pé múra sẹ́sìn ẹ̀sìn múra ló múra ló fi débi o èyí sì fi sọ fún ọ pé ẹ̀sìn Ìsìlámù èyí sẹ́sìn àjòjì ta ló ní Ọlọ́run kò ń ṣẹ̀sìn lárúbáwá torí gbogbo lárúbáwá kó jẹ́ mùsùlùmí Christian ìbẹ̀nu lárúbáwá tẹ́ bá dé Egypt 30% Egyptian they are Christian tẹ́ bá dé Lebanon bẹ́ẹ̀ tẹ́ bá dé Iraq bẹ́ẹ̀ tẹ́ bá dé Syria bẹ́ẹ̀ Christian ni wọ́n ó sì gbọ́ lárúbáwá tó bá ṣe gbé ẹ̀sìn Ìsìlámù ẹ̀sìn lárúbáwá ni kò yẹ ká rẹ́ nìkan tí ò ní jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ọ̀rọ̀ fi ni inna dina inda Allahi Islam kì í ṣẹ̀sìn Yorùbá kì í ṣẹ̀sìn Haúsá torí a rí Christian ní Haúsá a rí olóòṣà pọ̀nbélé oníṣàngó pọ̀nbélé Haúsá pọ̀nbélé torí pé Ìsìlámù ẹ̀sìn wọn ó lè wọ̀dọ̀ wọn gbọ̀dọ̀ wa o ẹ̀sìn tani ẹ̀sìn Ọlọ́run tó bá ti bọ́ọ̀lù ọlọ́dà ẹ̀sìn tó ní òsínú inna Allaha ya'muru bil adli wal ihsan ọlọ́pàá wa láṣẹ o ọlọ́dẹ àṣẹ déédéé lu yòó déédéé tí ó sí nídàbò wa déédéé wò ní bẹ Nàìjíríà a ní òsè déédéé lọ́dọ̀ Ọlọ́run tó bá ru ọ̀rọ̀ Nàìjíríà jọ mí tó bá mọdé lọ láyé ó kú àwọn ọmọdé ó kàn jí ọtí sísáàrì ni ọkàn gbà kó kúni fẹ̀kẹ́ fọ̀rọ̀ Nàìjíríà lé bóò láàrin ìwà àtọ́lọ́wọ̀ ti ní dàrú ó yìí sí púpọ̀ gbogbo tọ́lọ̀ ní ajínà sí jìnà sí ìtọ́ ní àṣeṣe wọ́n bá ti lágbára mọ́ ló fi ṣe pé gbogbo nǹkan ọ̀ràn yẹn ọkọ̀ àṣùbá dáṣẹ̀ṣẹ̀ jí ọlọ́dún kíráka méjì ọ̀ràn yẹn ló ẹ̀rí pé àtàdùwàlá àti irun ọgbọ́dọ̀ jù ṣẹ́jú mẹ́wàá lọ àbí kọ́lá bí ẹ̀ bá tó fẹ́ gbẹ́ lérí irun jù alábì tó kírọ̀ fún sàbí pé màá sùn jábà àwọn yẹn kírun lẹ́yìn rẹ̀ ẹ bá gbé sóra tó gùn kálukú bá yọ ọ̀sẹ̀ ìgbẹ́ àdébìgé kí tó báyìí ọ̀pá wa ni ó sì súrà tó lè bá kára wọn bá dé nílé ààrẹ ó sì ṣe ní àti mẹ́ta àwọn jẹ̀mọ́nù wọn á dé nílé mẹ́gírìbì tá sínú Allahu Akbar wà bẹ̀rẹ̀ yà sí àwọn èèyàn ọmọ kẹ́lá bínú jẹ́lẹ́yìn rẹ̀ kálukú sì mọ́ sálámà ni wọn á sọ ọmọ jábàdì wà lè fẹjọ́ sọ ànábì pé àwọn èèyàn túká ni ànábì ní kí ló wà láwùrọ̀ fẹ́ dálẹ̀ fún wa ọ̀rẹ́ ti ẹni tọ́rẹ́ ọ̀rẹ́ ti ẹni tí kánjú lọ bìkan ó ní bóun yà kírun ní kó wọn máa lọ bí iṣẹ́ ọjọ́ gba kwérì Islam ló rọrùn jù nítorí bá ní ó ṣeéṣe gbogbo ọ̀rẹ́ yẹn gán ọ̀lágbà ẹwà yìí láka mẹ́rin ànábì wọn àgé láka mẹ́rin ó tó kí ọ̀rẹ́ yẹn tó bá tún kí ọ̀rẹ́ yẹn tó yóò ti ṣe kí ni yóò tún kí láka mẹ́rin méjì bí wọ́n bá lè kí wọ́n bá ṣe pé ọ̀rẹ́ yẹn yọ kẹ́nẹ̀ lórí kí ó ti tán alásàrì náà mẹ́rin mẹ́gírìbì náà mélòó mẹ́ta ìṣáàyì mẹ́rin ọ̀tá wákàtí mẹ́rìndínlógún tọ́lọ̀ fún ọ mẹ́rìnlélógún tọ́lọ̀ fún ọ níjọ́ kan kò tó wákàtí kan tó ní òfìsì kò tó wá ní sìn ó ní ọmọ mutí kése pé yóò mú ó ní ọmọ jalè ó ní ìrówó Ọlọ́run jí bí wọ́n bá jí tiẹ̀ bó ni ó ti dà adébí kó máa fáwọn bá ṣerú lánàá ìwà sọ fún ìmọ̀ mi kan pé màálù mi méjì tí ń sí wà láàyè rè má awọ agirigiri fa ó ní ibi tó ń kó màálù tòun sí lọ́nà sàárẹ̀ màálù 5 lọ́wọ́ abẹ́ àtàgóyì ó ní wọ́n sì lè bẹ́ẹ̀ ni wọ́n sì pa wọ́n sì dágbó màálù lọ ó ní bí méjì lèmi ò rí ni gbọ́n ẹ̀rí ẹ̀rádẹ́wò ọlọ́wà ní mọ́jì màálù ó màálù ọlọ́wà ò ní màálù torí pé òròjọ rẹ̀ wọ́n máa ń yẹ kìlórí yá tìmí máa gánà yóò mẹ́lì kìyà mẹ́tì ẹni ọba jí nǹkan tó bá dùn jáde kìyà mẹ́ ìrì rẹ̀ ni wọ́n gbélé ẹlòmí ẹ̀gàn nílò jáde kìyà mẹ́ sì ní mọ́tò àjà gbélé rẹ̀ ni yọmọ wa gé ẹ̀rí màálù lórí ẹlòmí ìlọrẹ pẹ́tẹ́ ẹlòmí ẹ̀rẹ̀ lẹ́rì lérí rẹ̀ ẹlòmí àṣẹ̀tì ní ọmọ dún lórí rẹ̀ ọlọ́ni ẹ̀sìn déédéé wọ́n lè ẹ̀sìn dáadáa fún ìdá ìṣẹ̀lẹ̀ pọ̀lá àwọn tó bá súnmọ́ yín ẹjọ́ bẹ́nẹ́fìtì láàrin yín àwẹ̀ lọ ní o fáwọn yẹn náà ní kàwé bọ́ bá ti ní mà wọ́n náà tíra yìí àwọn náà ní àwọn náà à ń rọ́jú bí wọ́n bá tún bò wá tún bò àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà tún kalẹ̀kalẹ̀ lé wọ́n sì sọ àgbẹ̀ ìwà ní 100,000 àbí wọ́n ló ti dẹ̀ nísì sẹ́ni báwa lá nira wa lọ́wọ́ ní wa la èyí ti káàrù ní kéèyàn kó jẹ pamọ́ gbogbo owó òye fi ṣeré ni irú wọn ni wọ́n padà jí gbé